jẹ́ á ṣe rere láyé wa kí wọ́n ó lè ròyìn wa tá a bá kú. Orúkọ mi ni Àyẹ́nlékè Waheed Abiodun tí gbogbo èèyàn mọ̀ sí Onílù Ayọ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ẹdẹ. Orúkọ bàbá mi ni Àyẹ́nlékè. Orúkọ náà làwọn èèyàn sì mọ èmi ọmọ náà sí. Iṣẹ́ ìlù lílù ni mo fi bẹ̀rẹ̀ kó tó di pé a di ẹni tó ń gbé àṣà ìṣe iṣẹ́ Yorùbá lárugẹ. Ìlù mi lúlù ó bẹ̀rẹ̀ látìgbà tí mo ti wà ní ọmọ kékeré. Láti bí ọmọ ọdún 4-5 ni mo ti ń tẹ̀lé àwọn bàbá wa lọ sóde nígbà náà lọ́hùn. Wọ́n á gbé kànàngó lé wa lọ́wọ́. À ń pèlù kékeré kan ní kànàngó ńlá wa ọmọ kéékèèké fi bẹ̀rẹ̀ lùlù. A mọ̀ sọ gọ́gọ́ gọ́gọ́gọ́ ilé àwọn tán tẹ̀lé àwọn bàbá wa lẹ́yìn. Nígbà tí ó di pé àwa náà ń yọrùn sókè díẹ̀ adìẹ ẹni tó ń lu emele. Láti bí emele yìí àwa náà dẹni tí nígbà tá a tún yọrùn òkè díẹ̀ adẹni tí ń lu ìyáàlù. Ìyáàlù póríṣi méjì. Ìyáàlù ní ńlá wà, ìyáàlù kékeré wà. Irú èyí tí mo gbé lọ́wọ́ ìyáàlù ní ńlá ni. Ṣùgbọ́n gbà tí à ń yọrùn òkè bọ̀ tá ń lùlù ìyáàlù kékeré tó jẹ́ kékeré sélé òun ni a fi bẹ̀rẹ̀ ìlù lílù. Iṣẹ́ ìlù lúlù yìí náà la lù táwọn bàbá wa fi tọ́ wa nílé ìwé táwa náà tó fi ń ránra wa. Iṣẹ́ ìlù lúlù yìí náà ni. Nígbà tó di pé àdàgbà díẹ̀ kó tó di pé a di bá a tún ṣe wáyé àwa náà di ẹni tí wọ́n ń dápè lóde. A ní àwọn ẹlẹ́gbẹ́ obìnrin aláwọn ẹlẹ́gbẹ́ ọkùnrin tá à ń lùlù fún tí wọ́n ń pè wá lọ sọ́tún lọ sósì ní àwọn agbègbè ságbègbè. Nígbà tó yá tá a tẹ̀síwájú àwa náà ní àwọn ìjọ akójọjọ tá a pè ní Àyẹ́nlékè Onílù Ayọ̀ Cultural Group. A ní àwọn ẹ̀ka tá a ti ń jójó ìbílẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ la ní ẹ̀ka bí tá a ti ń lu dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn èèyàn tún ń pè wá láti ibìkan sí ibìkan káàkiri náà. Nípasẹ̀ ìlù lúlù yìí náà kan náà òun ló ti wá di wípé ní à ń gba oríyìn láti ibìkan sí ibìkan. Látara oríyìn yìí láti wá di ẹni tí ń sojú àṣà fún ìpínlẹ̀. Ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá mo jẹ́ kan nínú àwọn aṣojú wọn ìyẹn nídìí àṣà. Nípínlẹ̀ Ọ̀ṣun tí mo ti jáde wá mo jẹ́ ambassador fún àwọn ọ̀dọ́ nílànà àṣà yìí náà ni káàkiri níṣẹ́ ìlú yìí ti mú wá fún wa. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa ìlù oríṣiríṣi ìtàn ló wà ṣùgbọ́n ká má lọ bẹ̀rùn lónìí. Ìlù tí mo gbé lọ́wọ́ yìí ìyáàlù ni wọ́n ń pè. Èyí tá a bá ti mú gúdúgúdú tán lẹ́ka dùndún àwọn ìlù tó rọ̀ mọ́ pọ̀ torí àwọn ìsọ̀rí nínú ìlù tó wà. A rí ìlù dùndún téyì jẹ́ kan nú ẹ̀ lẹ́yìn tí mo gbé lọ́wọ́ ìjẹ́ kan nú ẹ̀. A rí ẹ̀ka bàtà. Tá a bá ti wá mú gúdúgúdú tán lẹ́ka dùndún ìyáàlù tí mo gbé lọ́lọ́kàn ìyáàlú ń sawore òun là á fi sọ̀rọ̀ òun là á fi kìyàn òun là á fi kìlọ̀ wà àbàjẹ́ fún yàn òun là á sì fi gbóríyìn fún yàn. Nígbà wáṣẹ̀ táwọn jagunjagun wa bá fẹ́ lójú ogun ìlú kan náà ni wọ́n máa lù fún àwọn jagunjagun tí wọ́n máa fi lójú ogun. Ìyáàlú là ń pè tí mo gbé lọ́wọ́ yìí
in tí mo lù yìí ni pé tí ọmọ ìlú bá gbélù lọ tí ó bá bẹ̀rẹ̀ lù à pè ní yọ kọ́kọ́ sẹ́lù mo kọ́kọ́ sẹ́nu. eléyìí tí mo ṣe ní ìbà oyin kan ọlá ogún ọdẹ ìkàmójúbàjẹ́ ń lu ọkọ̀ mọ̀ṣó ọ̀pọ̀lọpọ̀ àwa onílù lórí kì í kó pọ̀ èyí là kọ́kọ́ fi wọlé ká tó wá ríbà fún bàbá wa oríṣiríṣi ẹ̀ka wa nílùú pín sí. mo sọ fún ilé ẹ̀kẹ́ pé tí èèyàn bá ń lo ojú ogun ìlú kan náà ni ó ṣáájú jagunjagun ǹjẹ́ irú ìlú wo ni ẹ máa lù fún jagunjagun tí bá ń lo ojú ogun. togun-togun ní rìn togun-togun ní rìn olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun togun-togun ní rìn ìlú olójú ogun ṣé wá tíyàn bá wà lójú ogun tí wọ́n jà lọ́tún tí wọ́n jà sósì kò sí ní tó níbẹ̀rẹ̀ tí èlópin bọ́yá ogun wá parí láàrin ìlú kan sí ìlú kejì tí wọ́n bá ń jà láàrin agbègbè kan ságbègbè kejì láàrin ẹgbẹ́ kan sẹ́gbẹ́ kan tíjà wọn bá parí ó tún nílù táwọn bàbá wa máa ń lù ìlú tí wọ́n máa ń lù tíjà bá parí ni. ìlú ni pé kò sóògùn mọ́ kò sọ́tẹ̀ ayédìjọ̀gbọ̀dọ̀ rúkú ǹjọ̀gbọ̀ kò sóògùn mọ́ kò sọ́tẹ̀ ayédìjọ̀gbọ̀dọ̀ rúkú ǹjọ̀gbọ̀ èyí ni pé láàrin pátì kìíní àti pátì kejì tí wọ́n ní aáwọ̀ ìyún ìlú kan tàbí ìlú kejì kò sí aáwọ̀ mọ́ ayé ti di jọ̀gbọ̀dọ̀ rúkú ǹjọ̀gbọ̀ láàrin wọn kò sóògùn mọ́ kò sọ́tẹ̀ tá a bá wá fẹ́ kìlọ̀ wà bàjẹ́ fún ẹni tí ń bá ń hùwà bàjẹ́ ó tún ní bá ṣe lù. ẹ jẹ́ á ṣe rere láyé wa kí wọ́n ó lè ròyìn wa tá a bá kú kò sí ẹni tí ń bá ń hùwà kà tí wọ́n bá lurú ìlú létí rẹ̀ ó yẹ kó ronú pìwàdà téèyàn bá dẹ̀ ń ṣe dáadáa náà òun náà tún lílù tí wọ́n fi ń gbóríyìn fún ó ní. èyí ni pé ẹni tí wàá rẹ̀ bá dáa ó láàrímójúnù bíi kan wọ́n ní kò sí ní tí ò dùn láàrẹ̀ ẹran àrímójúnù ni ẹjẹ́ á ní o ẹni tí bá ń hùwà dáadáa ni ẹ mọ rúru eléyìí fún ní ọ̀nà kan tàbí kejì kò sí ní tí ń bẹ tí a lè fi lù pẹ̀rọ̀ tàbí tá a lè fi lù kìlọ̀ wà bàjẹ́ èyí làwọn nǹkan tí a ní ẹ wá wò láwọn ibi ayẹyẹ káàkiri bóyá lé olókùú àgbà ni ibi ayẹyẹ ìgbéyàwó ibi ìkómọjáde ni àtàwọn ayẹyẹ bẹ́ẹ̀ 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 kò síbi tí àìtí lùlù ìlú tí ó jẹ mọ́rin ìlú àṣà ìbílẹ̀ ń bẹ tí àwọn oníjó wa wọ́n mọ̀ jó sí eléyìí tá a kọrin tọ́jú orin dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ òun náà wà ìlú tá à ń wò yìí ó ṣe pàtàkì láwùjọ tí a fi ń gbé àṣà ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Àyànlékè Waheed Abíọ́dún tí gbogbo ènìyàn mọ̀ sí Onílù Ayọ̀.